mo sáré wá yànnàná ọ̀rọ̀ kan. Oríṣiríṣi ọ̀nà ni àwọn èèyàn gbà tí wọ́n fi ń wúwo, pàápàá jùlọ bọ́dún bá ti ń dé báyìí. Ọ̀pọ̀lọpọ̀ ìròrí, ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n làwọn èèyàn máa ń sá eré. Àkọ́kọ́, ẹ jẹ́ á wà very careful tá bá ń yàtọ̀ sáwọn bandit, kò sí bandit tá bá ń travel. Ẹ jẹ́ á wà very careful. Yálà àwọn ibi tí èrò ti máa ń pọ̀ bí àwọn gáràjì kọ̀ọ̀kan, nípasẹ̀ yíyọ fóònù, yíyọ báàgì, jágbáàgì gbà. Ẹ̀yin oníṣọ́ọ̀bù, ẹ̀yin náà wà very careful because wọ́n lè láwọn fẹ́ rajà kán wá béèrè pure water lọ́wọ́ yín, kẹ́ ẹ lọ mú kán gbé báàgì kán jápa. Oríṣiríṣi ọgbọ́n, oríṣiríṣi ète làwọn èèyàn fi ń wúwo ọdún. Ẹ jẹ́ á fura, ẹ jẹ́ á fura. Ẹ rí wípé bàbá mi Kọ́lá Olótù ọmọ Àdábánijà, wọ́n ṣe àwọn ètò kan wípé wọ́n gbá wọn. Wọ́n ní wọ́n gbá wọn pé obìnrin ló sì gbá wọn, tó túmọ̀ sí wípé èèyàn gbọ́dọ̀ wà very careful. À ń báyàn rìnrìn àjò téèyàn ò bá mọ̀ dáadáa, téèyàn ò mọ létí, téèyàn mọ àwọn èèyàn rẹ̀, kò sí ní tí ò lè ṣẹlẹ̀. Àkọ́kọ́ nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì ni wípé láti máa lọ rèé máa bá àwọn èèyàn. Ẹ rí wípé tá bá lórí social media lónìí, àwọn èèyàn kàn ń túrọ́ tà. Àwọn èèyàn túrọ́ tà bí èlùbọ́, tó jẹ́ pé oníkálukú ni ó ń wá ọgbọ́n láti lè ṣe kíni, láti lè mú ìkí ẹ̀ nínú ayé. Àtàwọn tí wọ́n ṣe pásítọ̀, wọ́n ní pásítọ̀ làwọn. Wọ́n ti sọ gbogbo ẹ̀ di business. Still náà àwọn èèyàn, àwọn kan àfáà lẹ́yìn àwọn babaláwo. Ṣùgbọ́n lóòótọ́ àwọn babaláwo tó confirm wà o. Wọ́n confirm tí wọ́n gbóná gidi, tí wọ́n dẹ̀ mọṣẹ́. Ọ̀kan lára wọn ni bàbá mi Ifábùkọ́lá Ifáglory, Àtàndá olórí àbọ̀là nílùú Ọ̀yọ́ Aláàfin Òjúpa Sìkìrìmọ́dé ọmọ Àtìbà, tó jẹ́ wípé kò sí ní tẹ́ fẹ́ ṣe lọ́dọ̀ bàbá yìí kí á tó lè máa polówó èèyàn tàbí èèyàn ń ṣe fídíò èèyàn lẹ́gìtì ni. Ẹni wọ́n fẹ́ sọ rèé, bóyá ẹ fẹ́ bọ orí yín, ẹ fẹ́ bọ fá, iṣẹ́ yóò lọ déédéé, àìríjẹ àìrímu, ọ̀rọ̀ yóò tiẹ̀ yí yín. Wọ́n ní orí làbá bọ, bàbá fò sálẹ̀. Ẹ̀yin náà kàn sí bàbá yìí nílùú Ọ̀yọ́, babaláwo Ifábùkọ́lá Ifáglory, Àtàndá olórí àbọ̀là. Bàbá yìí gbọ́ fá o, wọ́n sì máa dúpẹ́ pẹ̀lẹ́ dáadáa. Ọlọ́run fún wọn ṣe, Ọlọ́run ló wọn kọ́ fọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn. Yálà ẹ wà ní London, America, outside country, ibi tẹ́ ẹ bá wà, wọ́n á gbéṣẹ́ yín, wọ́n ó ṣe, wọ́n sì gbé fly pẹ̀lú yín. So Ọlọ́run ló fún wọn ṣe. Ẹ má bọ̀wọ́, Ọlọ́run ẹ jẹ́ á bọ̀wọ́ o, ẹ jẹ́ á fura o, ẹ jẹ́ á fura. Oríṣiríṣi àwọn èèyàn ni wọ́n wà tó ń kálukú fẹ́ mú ìkẹ́ o. Àwọn èèyàn ń wọ́gbọ́n o, àwọn èèyàn ń wọ́gbọ́n o. Ẹ̀sìn máa yìí torí pọ́dún ń bọ̀, ẹ má jẹ́ á sáré jù. Mo ti gẹ́rẹ́ bàbá mi, ọmọ ń kìlọ̀ fún èèyàn tán bàbá èèyàn ṣiṣẹ́ pé àwọn ò lè ṣe tí ò ní repercussion o. So faramọ́, nínú àwọn faramọ́. Ẹ̀yin náà kàn sí wọn fún ara wọn rèé. Ẹ ṣeun. Àṣeyẹ lálákọ̀ máa ń ṣe pọ̀ ire. Ẹ bá ṣàṣe lágbára Ọlọ́run bá o, lágbára Ọlọ́run bá. Ifábùkọ́lá, Ifá mi ìgbẹ̀yìn bàbá mi kẹpẹ́. Bẹ́ẹ̀ ni o, Elédùmarè fi àṣẹ wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ṣe wí àtẹ̀gbò. Ṣùgbọ́n ó ní àwọn ẹ̀dá kan tẹ́lẹ̀dùà fi rán wípé kí wọ́n máa fi tú kí wọ́n sì máa fi ṣiṣẹ́ ìwòsàn. Àdúpẹ́ o, Elédùmarè ó ṣeun, ẹja tó ń da ibú làmú òjò apá lọ. Babaláwo Ifábùkọ́lá Ifáglory, Àtàndá olórí àbọ̀là ní Èdùmarè ń lò lọ́wọ́lọ́wọ́ láti kojú gbogbo àìsàn àti ìdí ayé gbogbo tó ń da ọmọ ènìyàn láàmú. Àbá ẹ bá mi kálọ̀ o, sádọ̀rọ̀ Àtàndá olórí àbọ̀là, gbèsòro débẹ̀ dandan yóò dẹ̀rọ̀ o. Gbogbo ayé ló lọ síbẹ̀ o. Irú ìṣòro àìsàn wo ni tiẹ̀? Àìní iṣẹ́ gidi lọ́wọ́, ìpọ́njú, ìkórira, promise and fail, ìjákulẹ̀ lẹ́nu iṣẹ́, kí èèyàn ṣiṣẹ́ kó má lákọjọ. Ogun ni àìrọ́mọbí, àìrọ́kọ tàbí aya rere fẹ́, oyún ìjó tàbí oúnjẹ ojú oorun. Báwo ra rẹ̀ ràn? Fífi ojú kó jàǹkárí wọ̀, ìdènà ni. Ẹnìkan kò lágbára o, àyàfi ọba Èdùmàrè tó ní káwọn ẹ̀dá kan máa fi ewé àtẹ̀gùn ṣe wòsàn. Tó sì rí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀. Ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn ni wọ́n ti dá láyọ̀. Babaláwo Ifábùkọ́lá Ifáglory, Àtàndá olórí àbọ̀là, ẹ ṣé o. Elédùmarè tó ń tú àṣírí gbogbo ogun fún yín ò ní padà. Ẹ̀yin náà kàn sí wọn. Gbogbo ẹni tí ayé rò pé
kò lè rí ọ̀nà àṣeyọrí mọ́. bóyá ẹ̀yin sì fẹ́ bọ́rí tàbí ẹ fẹ́ bá ifá ní gbólóhùn. ẹ tún lè ta ifá lọ́dọ̀ wọn. ẹ kàn sí wọn nílùú Ọ̀yọ́ Aláàfin. bus stop tẹ́ ẹ bá ti dé kí ẹ sọ fún ọlọ́kadà wípé ọ̀dọ̀ bàbá Ifábùkọ́lá Ifá Glory Àtàndá olórí àbọ̀làlẹ̀ ń lọ. wọ́n wà ní ìlú péjú 1 sábò Ọ̀yọ́ Aláàfin. telephone 0803-834-8630 tàbí 0705-288-8104. ọ̀kàràkàn yìí ná Ifá gbáyé lọ ìrí òkè gbogbo wa. nínú òní di o yọ ọ yẹ wa o kò ní yẹ ẹ lẹ fún wa ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀.